أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. bàbá wa gbà má dìbò tó bá lù lọ́rin. والذين جاءوا من بعدهم يقولون ربنا ẹ bá wa mú àwa náà sì bá yín mu púpọ̀. اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان àpàdà sí ibú ọlọ́run níjó bá yín láéláé. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا bọ́lá ń bá gbéwù yín síbòmí kò sí ní tá a ṣe fọ́nà bàbá má dìbò. ربنا إنك رؤوف رحيم. قال إني عبد الله آتاني الكتاب bàbá wa gbọ́ ọmọ àlùbáríkà kú gàmbàrí. وجعلني نبيا. ọba tó ṣe yín ní fàárí fún wa nílùú Ìlọrin adúpẹ́ fọlọ́ náà. وجعلني مباركا أينما كنت. ọlọ́run má jẹ́ ẹ̀sìn wí má jẹ́ káráyé sí i tó. وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. الله أكبر. يا عباد الله عباد الله. الله الله يا عباد الله 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 يا عباد الله. الله الله يا عباد الله أبى قلب إلا أن يكون متيما أليف كرامي بالنبي مهيما أبيت بليلي تمشارا موسدا بذكر الذي قد طاب بديا ومكتما أساجل فيه طريق الليل وجيرتي قيامه وجبلي كالمساجد مجرما مناسب دورا لغز بذكر وصفه وحاسهم بوصفه بدر دور منظما محمد مفتاح لفتوحة سيدي وخاتم بزرقي وصول خاتم مقدما فنشيته كاسية الأك وحده لزكاتنا قاسما ومقسما وصول من المولى وآدم لم يكن ويبقى رسولا دائما ومعظما فوقتي والساعات صلفت لذكره صلاة ومدحا منه قصرت جيلما وإن تسألوني عن حبيبي وسيدي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد آمين صلى الله عليه وسلم. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين يا الله. وتقضي لنا بها جميع الحاجات آمين. آمين وتطهرنا بها من جميع سيئات آمين وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين يا الله. آمين يا الله يا مجيب دعوات ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ìjókòó àwọn àlùfáà tí ó bá rí bó ṣe rí Allah. àbí tán wá pèyàn pé kéèyàn wá wí gangan ẹni tí Ọlọ́run bá ń bẹ ní ara rẹ̀ ó gbọ́dọ̀ rí i pé bóyá àwọn ẹni tó bí òun dájọ́ kan síwájú Ọlọ́run tọ́lọ́run fẹ́ kó fóun ni Allahu Akbar. kì í ṣe pé ntọ́ fẹ́ wí
òun náà lọ́wọ́ amúmú láyà àwọn tó bá wọn ńjọ́ la jí tá a gbọ́ wá sí tá a rí wá sí láàrin ara wa. Yakumullah. gbogbo àwọn tó wá ń bẹ ní ìkàlẹ̀ wọn ò ní oúnjẹ míì tán jẹ wọn ò ní omi míì tán mu tó ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. èyí tí àáfàá wa ayára fẹ́ ìfẹ́ ló bí. Yakumullah. bí wọn bá wá fẹ́ wí kankan èyí gbúdọ̀ ọgọ́ra rẹ̀ níjòkó. mo kí ọlọ́lá wa bàbá wa Madibo. Sheikhu. Amadibo. Amadibo. Anta hillu bila khilafi. Ajimbo wa èyí tí ẹ ń pín fún kálukú yìí. Aibuna limajidi ya Madibo Ìlọrin. ààrẹ nìkan nínú ọmọ ọlọ́lá tó fira rẹ̀ lẹ̀ báyìí pé kó máa wá jókòó ti iṣẹ́ àwọn bàbá rẹ̀. Aibuna limajidi. tẹ́ ẹ bá ń jókòó káàkiri níbi ìjókòó mọ́lídì báyìí ẹni tí ẹ bá lọ àwọn tó pilẹ̀ yín náà nù. Aibuna limajidi ya Madibo Ìlọrin. owó tá a bá ti rí yín kọ́ra bẹ́ẹ̀ bá ń fa agbá ọba mu tí ó gbọ́dọ̀ dá lójú rẹ̀ pé ọlá ọba àlùlọrin níbẹ̀ níkàlẹ̀. Bihubbi salihina tanalu sabqan. olóko yín oko àfàgbà ni. Amadibo, 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 anta ilum bila khilafi. Wajadduka alimu yakfika sukan. Wajadduka alimu yakfika sukan. Amadibo, 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 anta ilu bila khilafi. Wajadduka alimu yakfika sukan. Wajadduka alimu yakfika sukan. Amadibo, 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 anta ilu. Allah. èyí tí ọ̀lẹ́bí ẹ tó fún kinní rẹ̀ ní kinní kan mo ni bọ́lá ṣe wù kí o kọrin tó ẹni gbé máàkì fún ni kò ní jẹ́ kí n gbádùn àbá. Ba'dun àṣàlámì nas. ṣe sùúrù ìjókòó tí àjòkó yìí Allah. èyí ṣẹ́jú tán fún mi gbúdọ̀ ló kọjá àràfi kí n má lò tó bẹ́ẹ̀. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. àbáwá Madibo ọ̀rọ̀ yín gbà bẹ́ẹ̀. Adamallahu hayatahu. ó ní ọ̀gbùrọ̀jà mọ́ o mo wá ní Amadibo anta hilon. Bila khilafi. kọ́lọ̀ tó ń bẹ̀ fún anabi wa Muhammadu. Sallallahu alayhi wa sallam. àwọn èèyàn béèrè pé bọ̀dọ̀ anabi tún sẹ́kù sí ní Mẹ́kà ni àbáyára ẹnu wọn láti gbọ́. bẹ́ẹ̀ bá wa ń ṣe bẹ́ẹ̀ ti ń ṣe tí kálukú ń kó mára tá à ń rere jẹ lára yín à ń rí yín lò à ń rí owó yín gbà kò sí ta lè fi ṣẹ̀san pé tayọ pé kọ́lọ̀ kọ́ bá wa ṣe ń tẹ́yìn náà ń fẹ́ fún yín nígbà tẹ́ bá fẹ́. Amin Ya ya Allah. Allah. national mission náà Adamallahu hayatahu. ọlọ́mọṣàjẹ́ kí a rí wọn pẹ́. Amina. èyí tí ẹ ń jòkó ṣe lónìí gbígbàdúrà yín ni ọlọ́mọṣàjẹ́ kó máa gùn lọ bẹ́ẹ̀. Àmín. ọlọ́ba alájẹ́ àgbà wájú ọlọ́run. Àmín. Àmín. àbá adáńgádò Adamallahu hayatahu. ọlọ́run ní fi yín lẹ́ngbà gangan. Àmín. níjọ́ tẹ̀ ẹ́ ti ń na kò tán. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa tí ajọ́mọ lẹ́yìn yín ẹ̀ ń bẹ́ẹ̀ nù àfa mi ni àtọ́jà pé ọkàn sáná wọlé ni bó ṣe sáná wọlé náà ló tún sáré jáde padà. Allah. àmọ́jọ́ tẹ̀ tí ń exist bọ̀ wá nínú ayé ẹ̀ fìgbà kan sá
ọ̀rọ̀ òsì ní jẹ́ ẹtí láéláé. آمين يا الله. الله. jájì baba dangado 20,000 wọ́n ti wọlé. jájì ما شاء الله. tọ́ àfihàn fọlọ́hún Allah. iléeṣẹ́ oníjóná yọ̀mọ̀ tẹ̀síwájú sí i. آمين. tí n bá ti kí alikọ́sì mi The channel of success. channel of success أدام الله حياته. ó gba àwọn tí ó jẹ́ olùfẹ́ ìjọba òní bínú kálukú náà ló gbà fún yẹn kéde pé ó rọrùn láti gbà fún yẹn pé kéèyàn tún tẹ̀lé yẹn ẹlòmíín bẹ ó mọ̀ yìí pé èèyàn ju òun lọ yóò sì tún ṣagídí Yóò máa gara. ẹlòmíín wà ń bẹ ó jù yẹn lọ fún gangan àmọ́ nǹkan yọ kan kúkú sí ohun tí ò sí lọ́dọ̀ tiẹ̀ wájú òkú jẹ bí yóò ṣà ìgbà kò ní rísẹ̀ mọ́ jẹ Allah. Allah. àmọ́ gbogbo nǹkan ọlọ́run bùn channel of success ó gba àwọn tó gbà fún yín tó dúró tí yìí kéé pé ara wọn balẹ̀ tó bá wọn àwọn náà san lérí o kálukú náà lọ̀gá láàyè títí ẹ o Allah. bẹ́ẹ̀ bá síbẹ̀ tí kálukú ń dúró gangan champion náà kálukú o kí kálukú tó wá jùlẹ̀ fún yín ẹgbà pọ́lọ̀ ń kun tí ń bẹ lọ́wọ́ yín ni kété pé ń tẹ́ nínà ló tó bá wọn Allah. Akbar. tọ́lọ̀ ń kun ni inú ìlú tó mọ̀yàn kọ̀ tó lọ ni ò sí wọ́n ní Allah ó dèrè pẹ̀lú mọ̀ tó ní Allah ó dèrè pẹ̀lú owó tó ní sáwákí lọ́dọ̀ àwọn bàbá rẹ ni àbá tọrọ oúnjẹ wálé yín ojú tí ọ pẹ̀lú tó nínú àmọ́ bí tẹ́ ẹ dì í sí tọ́lọ̀ fi kálukú wá gbà fún yín tó báyìí Ọlọ́run níjó burú fún yín آمين bẹ́ẹ̀ يا bá tiẹ̀ الله. ronú pé kẹ́ ẹ jáwọ́ tó bá tiẹ̀ kan kì í dá pé ẹ tiẹ̀ ń dá ọ̀ṣọ́ bò wá gbogbo jòkó náà tó kálí àlọ́ yìí fẹ́ tiẹ̀ nìkan wá tó rí bí láti ìlú kan ni kò ní rí báyìí الله أكبر. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ jábọ́ láéláé آمين. Amin ya láwọn ẹ̀kọ́ Allah. ẹ̀dá kan mẹ́ bínú gbogbo ẹ̀yin àfa àbá ọlọ́jà tuntun wọ́n tọrọ àforíjì أدام الله حياته. alájà Bọ́lá Gold alájà wa Rùkọ́yà ọmọ abàmínú ẹ̀dá kan mo tọrọ àforíjì lọ́dọ̀ kálukú ẹ̀ mẹ́ bínú torí Ọlọ́run Amin. bàbá wa ayára أدام الله Adama حياته. Allah hayatahu. ọyẹ pé jọ tí ẹ ti ń ṣe yìí ọlá pé wọ́n ti gé yín létí lọ ni Ada sakenu. bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ọyẹ kó ti fẹ́ sú yín Allah. tọ́ pé nítorí owó lè bá fi ń ṣe tẹ́lómi bá rò pé nítorí owó ni ntẹ́ ẹ̀ náà nílò òjòkó yẹ ẹ̀ lè pa á. Ajá Abdulsalami أنكم mo fẹ́ الله. mẹ́tẹ́ àsìkò tán fún mi Maratibul Majidi مراتب المجد alikali ẹ wá ti kù sẹ́jú mẹ́ta mẹ́rin kan sẹ́jú sí mi. لا يرقى لا أبدا. ẹlòmínà fẹ́ rí bí ẹ ṣe rí yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹlòmínà fẹ́ ṣe àmọ́ àwọn aráalé wọn ti kọ́ ti tráfíkì fún un òun náà wá wo bẹ̀. مراتب المجد لا يرقى لا أبدا. alikali ńjọ́ tẹ́ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú tẹ́ ń ṣe yìí ẹlòmínì gẹ́gẹ́ bí ìrẹ́gbẹ́ ńjọ́ tó padà dọ̀bẹ̀ tán ni kálukú náà wá wò pé ọ̀dà bìkínì náà fẹ́ pé o. لا يرقى لا أبدا. ayára ntí ò jẹ́ kí ẹ tí látijọ́ ni pé ẹ lísìsì táwọn èèyàn ń sọ ni. àwọn èèyàn kúndùn ká máa fọ̀rọ̀ kọ́ọ̀sì tráfíkì fún yàn ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wo bẹ̀ lánàá àwọn lẹ́rìí tán rún mọ́kọ́ náà. لا يرقى لا أبدا. bí kankan bá ṣẹ́yọ tó bá jọkùnrin mo sọ bí wàásù tí mo ti kú onísìn mo ní wọ́n tó wá fẹ́ ṣe eré lórí àbáwá lájí àgbà lọ́yẹ̀ tó kún iṣẹ́ wọn ni wọ́n ló ti gbà fọ́lọ́n lára wọn àwọn tó ń lẹ́kọ̀ọ́ mọ́ wọn lánàá bò ń lé wọn rí àwọn tó kún wọn lánàá bò làwọn wọn rí lónìí. لا يرقى لا أبدا. àbáwọ̀ ló sùn àti débi gíga kìí ṣe ń tó rọrùn àfa àti bá náwó fún àfẹ ẹgbẹ́ rẹ̀ jẹ́ ká kí o tọ́ ẹ bá dùn àlèyàn bá ń ṣe kárin ọ̀pọ̀lọpọ̀ àfa tó kúnnú àdúrà ìyàwó wọn ọ̀gbádùn ọmọ ṣe fẹ́ gba kámú ni. لا يرقى لا أبدا. kọ́dà yẹn tí bá ń ṣe tọ̀hún náà tọ́ ẹ pé nǹkan kan lèyàn bá ń dà sẹ́nu ó rọ́jú ni kò rọrùn ẹ̀rù ń bà òun náà. لا يرقى لا أبدا. tó bá náwó díẹ̀ fún ọ lóde tó bá náwó fún ọ àfi kọ́ ọmọ kí kìí ṣe ń tọrùn kọ́ àwọn ẹni tí ò lẹ́bùtẹ́ pàṣẹ jẹ́ ní bá ń jẹ sọ wá dà gẹ́gẹ́ bí bábíkíù. لا يرقى لا أبدا. àbàdàngádò bọ́n bá gbé àṣejẹ síwájú yẹn bó ṣe lè kó dùn tó èyàn ò lè fi wékìlì sí àbí dáńbú náà mọ̀. لا يرقى لا أبدا. kábà kan wá rí i kó wá ṣe bẹ́ẹ̀ kọ́lọ̀ wá gbìyànjú kan wá kó wá dòde kọ́ mọ wá nà kẹ́nìkan wá ní ṣe iṣẹ́ àrími ní eré rẹ̀ dàrú. لا يرقى لا أبدا. من يأمه الناس ما قالوا وما
ajísafẹ́rẹ́ أدام الله gbogbo àwọn kan حياته. tó ta àwọn ń jó ni èmi èé ṣe wáàsí tèmi gba gbogbo bẹ́ẹ̀ ni ẹlòmíín bẹ tó jẹ́ pé ọfẹ́ jẹ́ ọbọ̀ tẹ́lẹ̀ ẹnu táwọn àfọwàsí ọkàn ni pé àfi pákéjì kúnrin àjò ayé wa òun làwọn yẹn fi ń rí yẹn ká mọ́ ni ẹlòmíín ti ń sọ̀hún ya wèrè ju tí wọ́n ń ṣe lọ. وأجمل الناس bẹ́ẹ̀ mo sọ وأجمل الناس abáni àbá alájà àgbà àwọn ọmọ ṣe wọ́n náà bíi tiwa ìbọ́lọ̀ ń kọ́ àwọn olówó rere tán nílà káyìtì wọn ni. وأجمل الناس àwọn olówó tí ń bẹ lásìkò gbogbo tí ń jọ́dọ̀ àfàsí báwa náà ṣe rí làwọn náà ṣe rí. وأجمل الناس bọ́ bá délẹ̀ yóò gbẹ tọ̀rọ̀ ẹlòbùnmí. وأجمل الناس àmọ́ àwọn bẹ̀rù ọlọ́run kálukú náà wá ń sákàn tí wọ́n bẹ̀rù tiwọn náà olówó orí rẹ̀ wọ́n láyé lónìí. وأجمل الناس àbáwá yára mo sọ̀rọ̀ mi wá sí ń rọlé àná pé Alhaji Wasiu Ayinde iṣẹ́ àwọn àfa lọ́ọ́ gbà ṣe ó ní àbá Tinubu ara ń ka àwọn èèyàn mo láfa mélòó ló lè wí tí Wasiu wí yóò ka àbùkù. وأجمل الناس àrí tẹ̀tẹ́lẹ̀ á ní wọn ní wàdọ̀ wa mọ́ ni Wasiu wá sọ fún Tinubu pé a ní dọ́là wọn epo wọn ogbè wọn àní tá a bá débẹ̀ yọ rọrùn kò rọrùn ara ní àwọn èèyàn àfa mélòó ló lè ṣe bẹ́ẹ̀. وأجمل الناس mo ní tí ń ṣẹlẹ̀ ń kó àlásìkò yìí nìṣẹ́ sá àwọn aláàrí ni ebá kan dákẹ́ ni owó oṣù òjẹ́. وأجمل الناس abá ti wọ́ wọ́n bá ti wí wọ́n yọ ọkọ̀ rẹ kó nú àwọn tí ń gbà áyà dákẹ́ pé ẹ̀ sáà máa ṣe lọ. وأجمل الناس ee أمام مساويهم abáwá yára mo kí yín Abdulsalami ó tó báwọn àyẹ̀wò àti òsì lónìí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mo sì fẹ́ lò àmọ́ ètí fi sọ̀kalẹ̀ sọ ti báwọn nísìnyí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́ ló kù ó ti pé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nù. أمام مساويهم وقلبه الحر بالعلياء منشغل akájé ẹ bá ń kọ́ nẹ́rẹ́wù àyàfà àwọn àlìkálí mo bẹ̀ yín ìṣẹ́jú márùn-ún sí Amadibo ló dalẹ̀ mo fọkọ Amadibo sọ ti di báwọn nìsín à ń pariwo Amadibo owó tán náà ò jẹ́ kí o ṣẹ́jú pé ó ní ìṣẹ́jú tán fún wa. وقلبه الحر بالعلياء منشغل. àmọ́ kí n má sọ láì wí gangan wá sí tani kí n wá ṣe Alhaji àwọn Afikujare the minister ọlọ́ọ̀ni lálà ṣe yín Abdulsalami أنكم الله. ajẹ́tùmọ̀ bí ọ̀kan nínú àwọn àfa oníbàádùn nọ́ọ̀sì. بعض الناس كالأوطان. àbáwọ́n wà sí ti wà ń kalẹ̀ ẹ̀yin lẹ̀ yóò ṣe wà sí táwọn ń gbọ́ lẹ́nu nílà wá ń ṣe. بعض الناس كالأوطان. ayára ìtààmú bẹ́ẹ̀ ntí ò jẹ́ ẹ̀rọ àbáwá fi kalẹ̀ bàbá wa yára àbáwá dáńgádò ẹlòmíì ń bẹ yóò mọ̀ ní pé yọwọ́ kó nu ọ̀rọ̀ mi bọ́ bá yọwọ́ kó ohun tó Ọlọ́run ó ṣe Ọlọ́run ò ní ṣe. كالأوطان. ẹlòmíì ń bẹ tí ó bá dá sínú gbèsè ayé Ọlọ́run ò ní dá sí àwọn ó tún invite Ọlọ́run pé má wo lágbájá ràn àwọn bàbá rẹ̀ náà tó sì kú ni ṣàánú òun náà kóun náà ló kọ kó pa rẹ́kọ̀dù bulé wọn rẹ́. كالأوطان. ọlọ́wọ́n kan wá ń bẹ nú ayé kálí àwòtọ́ ni àwọn dàgẹ́ gẹ́gẹ́ bí ìlú ni bí àwọn channel of success yìí. فراق غربة. bàbá wa Alhaji àgbà alhamdulillah ń bẹ́nu ẹni tó déwájú bàbá. Alhamdulillah. alibarika bàbá ń bẹ́nu tá bá a ṣe rí lónìí yìí. alikali ní ayé gọ́fúnà Lawal a máa ń pín nǹkan àwẹ̀ káàkiri kí ni òun ti pẹ́. àwa déwájú bàbá ń jọ kan àbá kan wá ń bẹ Ọlọ́run bá wa kẹ́ wọn ò fẹ́ kárí àbá bàbá lukú là ń pè wọ́n wọ́n ní àbá ń sùn lọ́wọ́ àbá wa ní ó yẹ wọlé gbogbo ẹni tí bá ń jẹ́ ọmọ kéwù bàbá tí ò bá kọ́ ìwà bàbá tí ó fi láti bọ̀ tán kò lè sọ kalẹ̀ dáadáa. فراق غربة. àbá alájà gbà àwa fún wọn lóúnjọ́ Ọlọ́run àbá wa fún wa ní 2,500 nínú 10,000 tá a fún wọn. àwa làfẹ́ wé kí àbá bùn aládùn àná àbá wa ní ìsàdúrà fún ìsìtún fún yín lówó àbá ní kí lẹ fẹ́ mo ní bẹ́ẹ̀ ṣe rí iná lówó àwa náà àbá ní ẹ tẹ́wọ́ a sì dọ́dọ̀ mọ kéwu wọn kan òun ní sàdúrà láfẹ́ ní àbówó. فراق غربة. ẹlòmíì wọn bẹ tá a bá yọ ọkọ rẹ kó nú ọkọ wa ọkọ wò sí ní pé má ó ní fìrọ́kù غربة. bàbá Amadibo bẹ́ẹ̀ bá yọ yín kúrò nínú ìgbésí ayé rẹ̀ pẹ̀lú aṣọ yìí tẹ́ ń dáàbò wá yìí yóò sì dọ́mọ òrukàn nú ayé. وبعض الناس ọwọ́ ní bẹ́nu àwọn èèyàn nú ayé. كالأرواح. àwọn dà gẹ́gẹ́ bí ẹ̀mí ni wọ́n dà gẹ́gẹ́ bí ẹ̀mí ni akájé kálí àríwá àwọn dà gẹ́gẹ́ bí àríwá hù ni
nítorí tá a fi ń jẹ́ èèyàn bí rúhì ni njọ́ tẹ́mi ọba ti sí lára mọ́ èèyàn ẹ̀sìsì mọ́ gbogbo ẹ̀yin àbáwá tẹ̀ jòkó yìí kò sí tí mú yín sáré bẹ́ẹ̀ ṣe wà yìí kóòdì kan ọlọ́run fi sí kálukú la bẹ́ẹ̀ ṣe rí làwa náà rí níta ìgbà kọ́ làwa kan gbà ni. kálí àríwá. ebi jẹ́ làbí dẹ̀ lómi ṣe tí òjò 10,000 lọ tọ́lọ́pàá tó ń lé káàkiri òun àtọ́lọ́pàá jọ ń dúnadúrà ọlọ́pàá ní gba 50 bẹ́ẹ̀ ó ní ẹjẹ́ kémi náà mú 50 ẹ̀yin sì ń gba millions of naira kò sì yíwọ́ kí ló fà á ní ti ń bẹ lára yín ju ti arẹrù mi lọ ni. kálí àríwá. ẹlòmíì wá ń bẹ tẹ́ ẹ bá yọkọ̀ nù gbèsè ayé yìí inú ẹ̀mí lórí bí ara kò ní ẹ̀sìsì mọ́. firakun mamatu. tó bá ti filẹ̀ ọtí dòkú ayé nù àbá yára kẹwàá bá ọgbà ilé ìṣe mọ́ ta ló fẹ́ kún jòkó yìí tí ó fi mọ dùn tó báyìí ẹ yẹ jòkó yìí ẹ wà obìnrin ojú kálukú wọn ní í ṣe bìsùbìsù yìí èmi sì máa ń dásà kan bàbá máa pàdé rumoludi báyìí mo làwọn ti máa pàdé ẹlẹ́kẹta. wà á kàrú nàkàlí àmúràn. ẹlòmíì wà ń bẹ fún ayé alágúnmọ́ ẹni tí ò bá já rẹ̀ kó já rẹ̀ láti sìn ẹlòmíì wà ń bẹ kálí àmúrọ́dì. kálí àmúrọ́dì. ọ̀dà gẹ́gẹ́ bí fáírọ́ọ̀sì ni. fìrọ́kù hàn. fìrọ́kù àyàtò. ọ̀rẹ́ mi ń bẹ kálómi ń bá ṣe kọ̀ mọ̀ òun ní ń kọ́ ní orí ayé rẹ̀ òun ni wọ́n rò pé ń ṣàánú rẹ̀ njọ́ ọba ti lọ kákọ̀ kánjú ààrẹ tó mójútó gbèsè ayé rẹ̀ yóò tó nítumọ̀ yìí tẹ̀lé tó ń tẹ̀lé tí ń bọ̀ lọ́wọ́ sẹ̀mọ́ òun ni òjò ọmọ tọ́lọ̀ ń kọ́ mọ́ wọn náà. fìrọ́kù àyàtò. tó bá yà lẹ́yìn rẹ̀ tó mójútó gbèsè ayé rẹ̀ wọ́n náà wọ́n á rí pé àṣẹ́mi náà tóbi tó báyìí àyè mójúkú òun bẹ́ẹ̀ lò sí fi ń ta ọ́ ẹni tó bá wá rí nínú mẹ́tẹ̀ẹ̀ta ìwọ náà mú ẹni tó bá kú lára rẹ̀ ọ́ dájòjì ẹni tó bá kú lára rẹ̀ àbọ̀dòkú ẹni tó bá kú lára rẹ̀ tó ní ẹ̀sìn sì mọ́ ẹni tí máa ń bẹ lára rẹ̀ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tètè já rẹ̀ àbá yára àwọn ẹni tí ń bẹ lára títí yín lẹ́yìn fi ẹ̀sìn sì nú ayé àìní máa wù mọ́ tẹ̀ fi ní ẹ̀sìn sì mọ́ ọlọ́mọdé ẹ̀wù láéláé. ọlọ́mọdé ẹ̀wù láéláé. àmín ya Allah. ọba mi ò ní padà ọláàfíà nẹ́bì. Allahu alayhi wa sallam. bàbá wo ọjọ́ ìyá àríkó ti lọ àmọ́ kì í ṣètò yìí ló pẹ́ ó pẹ́ bẹ̀rẹ̀ ni. Iyakumullah. ká tó máa lọ bí wáàsí kejì á dájú kọ àwọn èèyàn tí mo fẹ́ pè yín pẹ̀lú tí a nítàn mọ́ tá a sì bẹ lọ́hùn ọba tí ń ṣe ń rọrùn fún wọn gbogbo ìgbà kó má lóhùn òsè máa ọláàfíà nàbì. Allahu alayhi wa sallam. tó bá rí bẹ́ẹ̀ á lọ́dọ̀ àwọn méjì kan nísìnyí